Hello. Ẹ̀yin èèyàn mi. Wonder shall never end. Wọ́n sọ bẹ́ẹ̀ ni, wọ́n ní wonder shall never end. Ṣé ẹ mọ̀ pé mo ṣe sọ ọ̀rọ̀ kan fún yín lẹ́ẹ̀kan gist tí mo sọ fún yín tí mo ṣe fẹ́ ṣe léyìí náà. Mi ò sọ fún yín pé àwọn Kingsmaker pé wọ́n wá sáàfin. Wíwá tán wá sáàfin, tán bínú sí kábíyèsí. Wọ́n ní báwọn yẹn ṣe wá, wọ́n dérí pé wo àwọn ń lọ o, lílọ táwọn ń lọ báyìí. Tó bá wùn ẹ́ kó dá Naomi padà sí ààfin. Tó bá wùn ẹ́ kó má dá Naomi padà sáàfin. Tí wọ́n ní pé káwọn wá, kó tètè dá ọjọ́, káwọn wá kó wá dé adé fún Naomi. Shikena. Wọ́n fún ní warning. Ṣé rí mọ̀ ṣe lọ báyìí? Ìbínú yẹn ni kábíyèsí wá dìde orí ẹ̀ wá. A mọ̀ nǹkan tó máa ń ṣe kábíyèsí o, Ọlọ́run kó ṣàánú wa o. Kó ṣàánú mi nǹkan ò kí ń tètè kíákíá á ti gbàgbé nǹkan. Bóyá àwọn people yẹn dúdú ẹ̀ ń ṣe kíní yẹn. But Ọlọ́run lọ́nà àrà lọ́nà ìyanu. Ọlọ́run máa mú surprise wá lọ́nà àrà lọ́nà ìyanu tó máa fi da àárín iṣẹ́ èṣù ọ̀run tó máa bàjẹ́. Bẹ́ẹ̀ ni. Ẹ mọ̀ nǹkan tó ṣẹlẹ̀. Kì í ṣe kékeré. Wọ́n ní bí kábíyèsí kan ṣe ní kí aláàgó àtàkéde kó bẹ̀rẹ̀ ìkéde o. Láti sìn láti èní lọ pé mi délé pé kó lọ kéde sí gbogbo Ilé Ifẹ̀. Pé oṣù yìí o, kì í ṣe December, kì í ṣe January. Oṣù tá wà yìí. Pé Naomi ó fẹ́ return Naomi wá sáàfin. Òun náà fẹ́ ṣe. Wọ́n fẹ́ celebrate ẹ̀ fún ìpadà wá sí ààfin Queen Naomi o. Wọ́n ní kí ẹ wá wo ààfin lénìí. Wọ́n ní Queen Naomi fẹ́ padà sí ààfin ní this month. Kọ́ bẹ̀rẹ̀ sí ní máa dá àwọn aláṣẹ ẹbí kẹ́ tètè bẹ̀rẹ̀ sí ní máa plan bẹ́ẹ̀ ṣe fẹ́ lọ ra aṣọ ẹbí. Àwọn olóúnjẹ, caterer gbogbo all ceremony pé wọ́n fẹ́ pé oṣù yìí ni. Kò ní di December, kò ní di January. So ọjọ́ tó fẹ́ ṣe yẹn nìkan làákàn tí mọ̀. Ẹ̀tàn lóṣù yìí. Bóyá dé máa lọ sọ fún wọn pé bóyá later náà máa dá ọjọ́ ọbẹ̀ tí oṣù yìí. Wọ́n sọ pé Queen Naomi máa dé sí ààfin yẹn finally. Wọ́n fẹ́ ṣe celebration yẹn ni. This month o. Ẹ̀yin èèyàn mi. Wọ́n ní tẹ bá rí nǹkan tó ṣẹlẹ̀ ní ààfin lénìí. Wọ́n ní gbogbo wọn keep silence. Kò sí ẹni tó lè dùn. Tó bá ti fẹ́ dùn, kó máa dùn lábẹ́ aṣọ wọn àbí kó máa dùn ní kọ̀rọ̀ yàrá wọn. Ìyẹn tó bá yìí kù ní ààfin o. Bọ́n ṣe wá ní àwọn obìnrin Ilé Ifẹ̀ wọ́n ṣe dìde lógún. Wọ́n wá jó ní ààfin. Ṣé o mọ̀ pé irú nǹkan bẹ́ẹ̀ yẹn? Àwọn kan báyìí tó jẹ́ pé wọ́n dìídì máa ń separate wọn. Wọ́n ní group wọn. Àwọn abáláyọ̀yọ̀. Wọ́n ní group wọn. Kíákíá group wọn ti dìde. Wọ́n ti ń jó bọ̀ láàfin. Wọ́n wá jó, wọ́n wá fi ìmọ̀ore hàn. Wọ́n wá fi àyẹ́sí hàn kábíyèsí pé ṣé léyìí? Àwọn ti gbáradì o. Pé inú wọn dùn. Pé àṣẹ tí kábíyèsí jàyà pa yìí. Pé in fact pé ó wú gbogbo àwọn ará Ifẹ̀ lórí o. Nítorí kábíyèsí o. Ọba pàṣẹ pé nǹkan rè ń bọ̀. Àwọn dẹ̀ ti gbáradì báwọn fẹ́ ṣe. Àwọn yẹn iṣẹ́ wọn nìyẹn. Wọ́n máa jó kó tó di títí ọjọ́ yẹn. Ẹ mọ̀ pé celebration ńlá ni. Ọdún ńlá ni. Wọ́n ní ọdún celebration returning of Queen Naomi. Wọ́n ti bẹ̀rẹ̀ sí ní ṣe ọpẹ́lọpẹ́ àwọn. Wọ́n ti bẹ̀rẹ̀ sí ní kábíyèsí compose calendar láti ìgbà yẹn. Ó máa ti pẹ́. Wọ́n ní last year náà sọ pé wọ́n fẹ́ ṣe returning of Queen Naomi. Kọ́ náà lọ dá ọjọ́ báyìí. Wọ́n ní December yẹn last year. Pé àṣà àwọn olórin náà wà nídìí stampede kó tó ṣẹlẹ̀ sí Naomi o. Wọ́n ní bọ́n ṣe dá ọjọ́ yẹn báyìí. Wọ́n bá ní láyà pé kò ní ṣe é ṣe. Wọ́n ní but this time around. Àwọn Kingsmaker. Wọ́n ní wọ́n tọwọ́ bọ̀, wọ́n fẹsẹ̀ sí, wọ́n ti gbogbo ẹ̀ sí. Pé lénìí ni. Lórí oṣù yìí kò ní di oṣù tó ń bọ̀.
Ẹ̀yin èèyàn wa, ṣé kò wà wonderful? Ṣé kò very very wonderful fún information tí a gbọ́ ní internet. Wọ́n ní tí ẹ bá rí internet lénìí, eléyìí ń pariwo pé wọ́n náà ti gbé sí internet, wọ́n ti bẹ̀rẹ̀ sí ní jubilate pé returning back of Queen Naomi pé oṣù yìí ni. Pé sí last year yẹn, àṣé last year ni kábíyèsí tún fẹ́ mú Naomi wọlé. Wọ́n ní táwọn olórí yẹn, àwọn tí kábíyèsí kó kún ààfin. Ìgbà yẹn ni kábíyèsí ṣẹ̀ mọ̀ pé àṣé ẹ̀yìnkùlé lọ̀tá wà, ilé la ṣe ní ń gbé. Àti ìgbà yẹn ni battle returning of Naomi tó di nǹkan sí àwọn olórí láàfin, tó di iṣẹ́ sí wọn lórí, tó di iṣẹ́ sí wọn ní gbogbo ayé wọn táyé wọn fi bàjẹ́ bẹ́yẹn. Tán dẹ̀ pa odindi ọmọ 35 fún Naomi. Ọlọ́run adájọ́. So pé kí Naomi lọ ṣẹ̀wọ̀n, kó má di pé bóyá ó fẹ́ wá sáàfin, wá disturb wọn. Àwọn náà dà léni. Láti last year yẹn, ṣé ọkàn wọn balẹ̀? Ṣé inú wọn dùn? Ṣé ayọ̀ wọn kún? Hílàhílo láti last year. Wọ́n ní kábíyèsí ni ọdún yìí lágbára Kristi, ó máa yàgò fún everybody wa. Àtàwọn olólùfẹ́ Naomi, àtàwọn tó fẹ́, àtàwọn tí ò fẹ́, àwọn nìkan. Àtàwọn tí ò fẹ́ nìkan ni wọ́n máa jẹ ìyà bẹ̀. But àwa olólùfẹ́ Naomi, gbogbo ẹ̀yin olólùfẹ́ Naomi, ayọ̀ abara kéńké, òun la máa fi ṣe ọdún yìí. Inú Naomi dẹ̀ máa dùn kálẹ̀. Ẹni tó bá sọ wípé kò ní ṣe é ṣe, ẹ̀yìn ẹ̀ náà ti máa ṣe. Lágbára Kristi Jesu Olúwa wa. Ẹ̀yin èèyàn mi, mo ní ó lè wà wonder o. Bá ṣe sọ wípé a máa gbé lè wá sí etí gbọ̀ wá. Torí kí ẹ lè máa rí gbogbo àṣírí nǹkan tó ń ṣẹlẹ̀ ní ààfin kábíyèsí. Nǹkan tó kúkú dá, a kú ṣojú wa ṣe oníṣẹ́ ẹ̀yìn wa. Àwọn tó sọ wípé nǹkan tó dá ò ní ṣojú àwọn, ẹ̀yìn wọn ló dé máa ṣe. Lágbára Kristi. So wọ́n ní àwọn kan sọ pé kíní kan àwọn tó máa sọ yẹn, wọ́n ní abẹ́rẹ́ náà máa sọ, wọ́n jẹ́ sọ jáde. Wọ́n ní inú kan bí kábíyèsí nígbà táwọn kingsmen yẹn tán àbí kingsmaker tán bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀, wọ́n sọ̀rọ̀. Kán ní ìbínú yẹn ni kábíyèsí fi kí wọ́n bẹ̀rẹ̀ sí ní pé kán lọ announce. So ọ̀sán yìí náà announce nígbà táwọn kingsmaker ti lọ tán ti bá kábíyèsí. Pé so yẹn pé nǹkan táwọn sọ láti 2 weeks ò rí nǹkan ṣe sí. Àbó ní nǹkan mi tí àwọn òṣòròǹgà tó gbé sáàfin. Ṣé àwọn yẹn ló fẹ́ fẹ́ àwọn yẹn ní queen yẹn? Pé kíákíá tó bá tètè lọ announce queen yìí, kán tètè mọ nǹkan tó máa ṣe. Wọ́n náà ti lérí fún kábíyèsí. Báwọn làwọn fi ẹ́ síbẹ̀. Àwọn náà fẹ́ fi Naomi síbẹ̀. Kí ló wá fi ń falẹ̀? Kí ló ń fi Naomi ń falẹ̀ sí? Queen yẹn a gbọdọ̀ ṣe kíákíá bó ṣe sáré, bí kábíyèsí ṣe sáré lọ announce nìyẹn. Torí wọ́n ń retí pé láti ìjọ ó yẹ káwọn ti gbọ́ pé kábíyèsí ti dá ọjọ́ tó máa ṣe, tó máa dé adé fún Naomi. Àwọn ò rí gbọ́ torí ẹ̀ náà ṣe wá. Ìbínú yẹn ni kábíyèsí, wọ́n sọ̀rọ̀ sí kábíyèsí. Ṣé mo sọ fún wa ní jíìsì tí mo kọ́kọ́ ṣe? Àṣé with immediate effect ni kábíyèsí yá kí announcement wọn lẹ̀ pé ó yá o, akéde bọ́ sí ìgboro kó lọ sọ pé inú oṣù yìí ni Naomi máa wá sí ààfin yẹn fully, permanently. Ayọ̀ abara kéńké. Mo ní kí n sọ fún ẹ̀yin olólùfẹ́ wa pé Naomi ó ti ṣe oríire. Nǹkan tó Ọlọ́run dẹ̀ ti plan, lágbára Kristi, Sátánì àtàwọn ọmọ ogun ẹ̀, wọn ò lè rí nǹkan kan ṣe sí i. Lágbára ẹ̀jẹ̀ Jésù. Ogun tó Ọlọ́run dẹ̀ ti ṣẹ́ ni, kò lè gbérí mọ́ lágbára ẹ̀jẹ̀ Jésù. Sátánì fẹ́ ó kọ̀. Ẹni bá sọ wípé ìjọ yẹn pé kò ní ṣe ju ẹ̀yìn ẹ̀ ló máa ṣe. Tógo bá jẹ́ ti Jésù Kristi lókè lágbára ẹ̀jẹ̀ Jésù. Ayọ̀ Naomi máa kún, inú ẹ̀ máa dùn. Ayọ̀ àwọn náà máa kún. Ìró rere la máa fi tí wa máa gbọ́, àní gbúrò ìbànújẹ́ lágbára Jésù Kristi. Ẹ̀yin èèyàn, mo ní kí n sáré wá sọ fún wa o pé ayọ̀ wa túbọ̀ ń pọ̀ sí, ayọ̀ Queen Naomi túbọ̀ ń pọ̀ sí, ayọ̀ kábíyèsí túbọ̀ ń pọ̀ sí.
Ẹni wá sọ wípé oríire Naomi ò ní ṣojú òun máa ṣe yìn. Agbára ẹ̀jẹ̀ Jésù Kristi. Ẹ tó bá dẹ̀ lóun fẹ́ disturb àwọn ogun ọ̀run, wọ́n máa announce ẹ̀ ni. Wọ́n máa announce ìkéde burúkú ẹ̀. Bẹ́ẹ̀ ni. Àwọn ogun ọ̀run máa announce ẹ̀. Onítọ̀hún máa fi kú ṣe fàjẹ́. Ìyẹn ẹni tó bá ń ro búburú, ṣùgbọ́n ẹni tó bá ń ro rere, yóò kú bí kò ṣe yè nítorí pé inú gbogbo ayé máa dùn láti máa ròyìn iṣẹ́ Olúwa. Bẹ́ẹ̀ ni, ó ti rí bẹ́ẹ̀ náà. Jésù Olúwa wa. Àmín. Ẹ bá share, ẹ bá like, ẹ bá subscribe. Ẹ̀yin èèyàn mi tó ṣẹlẹ̀ kẹjọ. Irú orí ló máa fi tí yín máa gbọ́. Jésù Kristi Olúwa wa. Amen. Bye.